kú dédé àsìkò yìí inú wa yóò dùn dọ́jọ́ alẹ́ àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 27 nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ tó ń bẹ nínú ìròyìn wa ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti ké sí àwọn ọmọ ilẹ̀ yìí láti fi ọwọ́ so wọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ kí wọ́n lè mú orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìpele ìfọ̀kànbalẹ̀ àti eléyìí tó dára nílẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ti sọ̀rọ̀ náà lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday nílùú Ìlọrin tí ṣe olúlu ìpínlẹ̀ Kwara níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú ṣíṣe àkànṣe ọgbọ́n òye àti bí a ti ṣe ìṣirò ní orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n sọ ọ̀kúndùn ọ̀rọ̀ níbi ìpàdé náà. Ààrẹ Tinubu ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí àgbájọwọ́ la fi ń sọ̀yà. Ó ní ọmọdé gbọ́n àgbà gbọ́n ńlá sì fi dálẹ̀ ẹ̀fẹ̀ àti wípé fọ̀tún wẹ òsì fi òsì wẹ ọ̀tún ńlọ́wọ́ fi mọ́ o. Ó ní ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ohun tí ènìyàn kan lè dá ṣe. Ó wá ké sí àwọn ọmọ ilẹ̀ yìí wípé kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè dùn gbé fún gbogbo wa. Ó ní ojúṣe gbogbo wa pátá ni o. Tinubu ní bá a bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba ọ̀hún. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà yóò kúrò ní orílẹ̀-èdè tó ń béèrè fún muwámuwá. Ó láwa náà yóò di àwọn orílẹ̀-èdè tí ó máa fún àwọn ènìyàn ní nǹkan jẹ yàtọ̀ sí ká máa tọrọ lọ́wọ́ àwọn orílẹ̀-èdè. Tinubu eléyìí tí alákòóso fún ìgbanisíṣẹ́ tó ṣojú fún níbi ètò náà lánàá nílùú Ìlọrin eyín ọ̀gbẹ́ni Nkiruka èyí tó ṣojú fún ààrẹ Tinubu níbi ètò náà ń sọ̀rọ̀. Ó yọ kò mọ́ òkun níbi tí ààrẹ Tinubu tó ti ń sọ wípé púpọ̀ nínú àwọn olùgbé orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ wípé wọ́n gbẹ́kẹ̀lé àwọn tí ó máa bù wọ́n. Ó ní ṣùgbọ́n òun fẹ́ kí èròǹgbà yìí kó yí padà káwa náà di ẹni tí ó máa fún yàn jáde tí wọ́n sì máa fi ọlá orílẹ̀-èdè Nàìjíríà tọrọ láàrin àwọn ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńláyé. Gẹ́gẹ́ bí Tinubu ti sọ̀rọ̀ náà èyí tí alákòóso fún ìgbanisíṣẹ́ tó ṣojú fún níbi ètò ọ̀hún nílùú Ìlọrin. Alákòóso fún ìṣúná owó ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Wálé Ẹdùn ohun mà ń ló ti pe ìpínlẹ̀ Èkó lẹ́jọ́ o wípé wọ́n gbọ́dọ̀ sún ṣòkòtò wọn lé gbọ̀ngbọ̀n báyìí kí wọ́n lè wà níwájú téńté àwọn ìpínlẹ̀ tí yóò máa ṣíwájú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ alákòóso ọ̀hún ọ̀gbẹ́ni Wálé Ẹdùn ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní púpọ̀ nínú owó tí wọ́n ń pa wọlé sí orílẹ̀-èdè yìí ó ní ìpínlẹ̀ Èkó òun ló ń sọ bí ìdá bíi 25 nínú rẹ̀ 25% ní owó tí ìpínlẹ̀ Èkó ń pa wọlé sí àpò ìjọba àpapọ̀ lóṣooṣù àti lọ́dọọdún. Ó ní lọ́wọ́ báyìí ìpínlẹ̀ Èkó ló wà lókè téńté nínú àwọn ìpínlẹ̀ èyí tó ń ṣe ojúṣe rẹ̀ déédéé o sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú owó tí wọ́n mú wọlé síbẹ̀. Wálé Ẹdùn èyí tó sọ ọ̀rọ̀ náà lánàá níbi ètò kan èyí tí wọ́n gbé kalẹ̀ ọlọ́jọ́ méjì tí wọ́n pè ní Èkó Revenue Plus Summit níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀. Ó ní pẹ̀lú ètò ìṣúná owó ọdún 2025 èyí tí Babájídé Sanwó-Olú tó tẹ́ pẹpẹ rẹ̀ tó lé ní tírílíọ̀nù 3 ó ló dáhùn lójú ò wípé yóò padà so nínú ọ̀sán fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Èkó lápapọ̀. Ó wá rọ ìpínlẹ̀ Èkó àti ìjọba ìpínlẹ̀ Èkó láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ nípa mímú ìdàgbàsókè bá àwọn agbègbè àti àwọn ìloro tó fi mọ́ àwọn ẹsẹ̀ kùkú jákèjádò igun mẹ́rin èyí tó gbé ìpínlẹ̀ Èkó dúró kí wọ́n lè tún máa rí owó èyí tó pọ̀ yanturu fún ìṣúná owó ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ìpínlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà òun mà ló ti fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀nà àbáyọ láti kojú ìṣòro àti bá ó ṣe borí
ọ̀wọ́n gógó gbogbo nǹkan eléyìí tó gbémú káká sókè bí mú ẹlẹ́dẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò tá a wà yìí. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀hún Lucky Orímisan Ayédàtiwà èyí tó sọ ọ̀rọ̀ náà lẹ́yìn ìpàdé onígbòǹkẹ́lẹ́ alátìlẹ̀kùnmọ́ríṣe èyí tó ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu nílé ọba nílùú Àbújá lánàá. Lẹ́yìn ìpàdé náà èyí tí Lucky bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ òkúdùgbò ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni ló tẹnubọ̀rọ̀ tó ń ti àwọn àlàjá ọ̀nà àbáyọ táwọn fi bọ́ kúrò nínú ìlà ìlò ọ̀wọ́n gógó gbogbo oúnjẹ àti nǹkan mímu tó fi mọ́ ohun èlò èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fà á lọ́wọ́ bí afẹ́fẹ́ òtútù lásìkò ọyẹ́ yìí. Níbẹ̀ ló ti ní kò sí Àbújá kankan lọ́rùn ọ̀pẹ. Ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí òun yóò rọ àwọn ọmọ Nàìjíríà láti sún ṣòkòtò wọn gbẹngbẹng kólé kí wọ́n sì tẹpá mọ́ṣẹ́ o kí wọ́n lè rí owó lò dáadáa láti máa ra àwọn oúnjẹ bó tilẹ̀ jẹ́ wípé lótìtọ́ àti lódodo ní gbogbo nǹkan ti gbé owó lórí. Lucky tó ní ó ní gbogbo wa la mọ̀ láti ìgbà tí ààrẹ Tinubu ti kéde yíyọ ẹ̀kún owó orí epo bẹtiróòlù ní gbogbo nǹkan ti gbé owó lórí ìdá 4, ìdá 5, ìdá 6 sí iye tá ń rà tẹ́lẹ̀ síwájú kí wọ́n tó yọ sọ́bsidì ọ̀hún. Ó ní pẹ̀lú ọ̀rọ̀ tóun pẹ̀lú ààrẹ sọ ó ní ìdánilójú wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò padà jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n ó máa fi ọlá wọn tọrọ. Ó ní ṣùgbọ́n àyàngbé ajádùn jẹ kó tó gbẹ nǹkan kan lè yóò máa fi banu o. Ó ní káwọn ọmọ Nàìjíríà kí wọ́n má ṣe ìmẹ́lẹ́ bẹ́ẹ̀ sì ni kí wọ́n má ṣe ọ̀lẹ kí wọ́n rí dájú wípé wọ́n tẹpá mọ́ṣẹ́ dáadáa o kí wọ́n lè máa rí owó fi ra àwọn nǹkan tó wọ́n nílẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe pé ìdùnnú ìjọba ni ó láàmọ́ ìjọba àpapọ̀ tó ń tẹ àwọn ìjọba ìpínlẹ̀ ń sa gbogbo ipá àti agbára wọn o kí ayé lè dùn ún gbé kó sì lè rọrùn fún àwọn ọmọ Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Lucky ó ní igun kejì tó mú ìrìn àjò ọ̀hún lọ sọ́dọ̀ ààrẹ ni láti fi ẹ̀mí ìmoore hàn fún àtìlẹ́yìn bí ètò ìbò tàwọn gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún yìí bó ṣe kẹsẹ̀ járí láyọ̀ àti àlàáfíà. Ó ní ìdí rèé tóun ṣe gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ààrẹ nítorí wípé bí ọmọdé bá dúpẹ́ orí àná dandan ni kó gbà ẹ̀mí ìsí o. Ó lóun mọ̀ lóore nítorí pé ààrẹ Tinubu ààrẹ tó ní ìfẹ́ àwọn ènìyàn ni pẹ̀lú gbogbo ọ̀rọ̀ àmọ̀ràn tí wọ́n fóun tóun tẹ̀lé ló mú òun ṣe àṣeyọrí. Ó wá rọ gbogbo àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n fìdí rẹmi sọ́wọ́ rẹ̀ nínú ètò ìbò náà ní ìpínlẹ̀ Ondo láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba àwọn kí wọ́n lè mú ìpínlẹ̀ Ondo lọ sí ìpele tó kàn fún ti dáadáa. Ọ̀rọ̀ dìbò lọ yàmẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìpókíà eyín ní Ìmẹ̀kọ Afọnlọ́hùn gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Wọ́n ní lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí láàrin àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè custom tó ń ti àwọn tí wọ́n ṣe fàyàwọ́ láàárọ̀ kùtùkùtù ọjọ́ Ajé Monday ni wọ́n ní ìbọn bẹ̀rẹ̀ sí ní ró kẹ̀wù káàkiri gbogbo agbègbè Ọbádá Ìdíẹ̀mí ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Afọ́n ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní àwọn tí wọ́n ṣe fàyàwọ́ oúnjẹ wọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gba ìloro ẹnubodè wọlé tó ń ti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ ibodè ni wọ́n jọ wọ ìyá àjà ọ̀hún. Wọ́n ní látàrí ìbọn yíyìn yìí ènìyàn kan èyí tó ń kọjá lọ lẹ́gbẹ̀lé rẹ̀ ìtí ìbọn bà níbi pòpótàn. Wọ́n ní nígbà tí wọ́n yóò fi gbé onítọ̀hún délé ìwòsàn tí àwọn dókítà fẹ́ bẹ̀rẹ̀ láti máa yọ ọta ìbọn ọ̀hún kúrò lára ọ̀gbẹ́ni náà òun ló jásẹ̀ tó gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra. Oṣojú mi kòró kan èyí tó ní kí wọ́n ṣẹ́ ewélé orúkọ ọ̀hún fún ààbò sọ di mímọ̀ wípé ìlà ìlò ọ̀hún ó sì wà lọ́kàn àwọn ènìyàn. Òní láàárọ̀ kùtùkùtù ọjọ́ tá à ń sọ yìí ni ìbọn bẹ̀rẹ̀ sí ní ró kẹ̀kẹ̀ù èyí tó mú ìpòrúru àti ìbẹ̀rù bá gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bẹ ní agbègbè Ọbádá Ìdíẹ̀mí ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Afọ́n tó ní kálukú sàsálà fún ẹ̀mí rẹ̀. Ó ní ṣùgbọ́n ìbànújẹ́ ló jẹ́ o wípé ọ̀gbẹ́ni kan tí wọ́n porúkọ rẹ̀ ní Kasimu èyí tí ìbọn lọ yàbá níbi tí ọ̀gbẹ́ni ọ̀hún wà tó sì gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra. Ó ló jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn fún gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún. Wọ́n wá rọ ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba àpapọ̀ láti tẹ̀ pé àkíyèsí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè nípa bí wọ́n ṣe máa bá àwọn tí wọ́n ṣe fàyàwọ́ rìnrìn àjò tí ò ní máa mú wàhálà dání pàápàá jù tó bá ti di ojú ìbọn yínyìn. Wọ́n ní kíní yìí ti ń wọ́pọ̀ ó sì ti ń wá lemọ́lemọ́ o ní agbègbè náà èyí tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Afọ́n yìí. Wọ́n ló tún jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ jọjọ gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ọ̀hún ti sọ̀rọ̀ èyí tó ní kán forúkọ ọ̀hún pamọ́.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun bẹ̀rẹ̀ ní àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. fún ìròyìn amúlùdùn wa, ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹkọrin tàkasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido, òun mà ló ti pariwo síta wípé látàrí ọ̀rọ̀ kan èyí tóun sọ lórí ètò kan tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní orílẹ̀-èdè Amẹ́ríkà, níbi tó ti sọ wípé òun yóò rọ gbogbo àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n ti ní ìwé ìgbélùú ní orílẹ̀-èdè Amẹ́ríkà wípé ilẹ̀ adúláwọ̀ kìí ṣe bí wọ́n lè yà lọ lọ́wọ́ tá a wà yìí, pàápàá jù orílẹ̀-èdè Nàìjíríà látàrí ètò ìṣèjọba eléyìí tí ò múnádóko tó sì fa ọ̀wọ́n gbogbo nǹkan tá à ń jẹ tá à ń mu àti eléyìí tá à ń lò. Ó ní òun yóò rọ̀ wọ́n kí wọ́n fìdí mọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà wọn jẹ́jẹ́ láti máa tẹ̀síwájú kí wọ́n máa lo dáúlà wọn lọ́mbẹ̀. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tí Davido sọ lórí ètò náà, èyí tó mú kí ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní máa sọ òkú ọ̀rọ̀ lu Davido wípé adójútì ni abanilójújẹ́ ọmọ ni pẹ̀lú bó ṣe ń fọ aṣọ ẹ̀gbin orílẹ̀-èdè Nàìjíríà ní ìta gbangba, eléyìí tí ó sì kọ̀ ohun tí ó padà mú àbùkù ọ̀hún bá orílẹ̀-èdè yìí. Ó ní nípa ìdí èyí, Davido ní òun ní eré kan tóun ti yà sọ́tọ̀ tí ó wáyé nínú oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ fún ìsàmì ayẹyẹ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésì àti ọdún tuntun New Year, èyí tó sì ń sọ yí pé àwọn èèyàn àti àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn ní ó ṣeéṣe kí wọ́n fagilé eré ọ̀hún. Davido tó wá kọ ọ̀rọ̀ náà síta, èyí tó ní nínú àwọn tí wọ́n jọ ń kọrin náà púpọ̀ nínú wọn ló bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí Davido sọ, níbi tá a ti rí Joe Igbokwe, bákan náà Reno Omokri àti àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní ọ̀rọ̀ tí Davido sọ yìí jẹ́ ọ̀rọ̀ tó tini lójú gbà tí wọ́n rò ipò lè jáde lẹ́nu rẹ̀ láti máa fọ aṣọ àbùkù Nàìjíríà ní ìta gbangba. Ó wá ní Davido ní wọ́n sì ti ń sọ fún òun wípé eré àti àwọn àlàkalẹ̀ ìgbáládùn tóun fẹ́ fún àwọn olólùfẹ́ òun wípé ó ṣeé ṣe kí wọ́n fagilé fún ọ̀rọ̀ tó sọ èyí tó kù díẹ̀ káàtó, èyí tó sì fi ta àbùkù bá orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀. Tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní kì í dùn kó pọ̀ kó pẹ́, ṣéun báyìí ń lọ́bẹ̀ oge o, bá a bá ń gbé àwòrán gẹ̀gẹ̀ ibì kan lágbè tì sí ibi tó sì dá ni o. Ìròyìn wa fún tòní kò ní jù báyìí lọ, títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.